wọ́n ń gbé fídíò January on the 30 wá ó ti yé báwọn wọ́n ń gbé fídíò January on the 30 Saturday wá 2024 wọ́n wá fi kọ́ọ̀pì fídíò tó ẹsẹ̀ ṣe ní October the 6 this year yìí 2025 ṣáà ní pé kò jọra wọn gbogbo yẹn alábòsí yẹn sí ni àbòsí yẹn bẹ̀rù Ọlọ́run ẹ ṣáà ní kò ní tó náà ayé tí yín náà ò ní tó bí ọ̀rọ̀ àbámu fi ẹwà ẹ̀yìn wá rò pa ayé tí yín náà tó ẹ̀yìn rò pa alámọ̀rì tí yín náà ṣẹ́ẹ̀tì alámọ̀rì tí yín náà ní ṣẹ́ẹ̀tì gbogbo ń tẹ́ rò pé ń jẹ́dùn nínú àfa ẹ̀yìn ń bọ̀ Ọlọ́run tí ìyá lógún ọdún ni bọ́lọ́run bá gbá yín mú tẹ́ ìbánu fúlàní aburú tẹ̀ ń ṣe lérí kọ́sà mọ́tò ayé tí yín náà ò ní tó mọ́ fẹ́kẹ̀lé mẹ́yọ kan yẹn so ẹ wá ń gbé fídíò bàbá mufti tí wọ́n ti ṣe ní January on the 30 wà lọ́dọ̀ àfa àṣùlá gbàtà fàfà àṣùlá oníkẹ́ ọmú kí ìpàkẹ́tù tó ti ṣe àbíkọ́dí ìṣọ́lọ̀ ọ̀pẹ́yẹmí tí wọ́n fún wọn ní mọ́mù ní Kétu so bàbá ló wà lọ sí wá sí mẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bí ẹ̀yẹ wọn ó ti yé bàbá wa treat ọ̀rọ̀ anábì Dáúdà àti Yawura yà ń bẹ́ níbi program yẹn ní that January on the 13 2024 ẹ wá ń gbé wá lérí ibi tọ́rọ̀ ti wá so ọ̀rọ̀ wá l'October this year ẹ lọ wo page ibi tọ́rọ̀ yẹn ti wá on the 6 October yìí ni ọ̀rọ̀ yẹn jáde ẹ lọ wo fún fídíò rẹ̀ on the 6 October yìí lọ́rọ̀ yẹn jáde on the 6 October lójú àlàrúbá lọ́rọ̀ yẹn jáde ó ti yé báwọn ẹ wá ẹsẹ̀ wá ẹ wá ń fi kọ́ bí ọ̀rọ̀ ọdún kan sísìn tó ti lé lọ́dún kan àbọ̀ báyìí ẹ wá ń gbé síra wọn so àfáà kan náà ń sọ̀rọ̀ wọ́n gbé sí péjì wọ́n post fídíò yẹn ní péjì Imam Abdulkabiru baba Ahmed baba so wọ́n post fídíò kan náà síbẹ̀ sí fi péjì Imam Abdulkabiru Ahmed baba tí wọ́n sọ pé àfáà kan ká àfáà sọ̀rọ̀ àfáà rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ló ń gbà fún wọn so wọ́n wá ń tìtì ọ̀rọ̀ táfáà rẹ̀ sọ ẹ wá ń pìtẹ nígbà òun bàbá ti sọ̀rọ̀ nígbà òun ẹni tó sọ̀rọ̀ nígbà bàbá ti sọ̀rọ̀ tẹ́ bẹ̀rù Ọlọ́run tẹ́ bẹ̀rù àtibọ̀tán ẹni bẹ́ Ọlọ́run fa gbogbo ẹ sì ń béèrè kí Ọlọ́run ẹ sì ń béèrè kí Ọlọ́run ó ṣe báyìí ẹ ń béèrè kí Ọlọ́run ó ṣe ẹ tó bá ti ń kí Ọlọ́run ó ṣe Ọlọ́run máa ń ṣe hàn bàbá ti sọ̀rọ̀ láti January on the 13 last year 2024 ẹ wá fi kọ́ bí ọ̀rọ̀ tí ẹ ṣẹ̀ sọ ní October on the 6 lọ́jọ́ Monday this month tá a wà yìí this month tá a wà yìí October níbi tọ́rọ̀ ti jáde ti wá on the 6 October 2025 so wọ́n tún lo fídíò bàbá kan náà tí wọ́n ṣe ní June bàbá tó tìtì ọ̀rọ̀ anabi Sakari yá yẹn anabi Dáúdà yìí pẹ̀lú àwòrán yẹn wọ́n tó tìtì ẹ̀ nílọrin bákan náà ní June on the 12 lọ́dọ̀ Dr. Alikankawi ṣèwà Alikankawi tàbí àbálọ fàtẹ ní June 12 ọjọ́ tọ́ọ̀sì ọjọ́ àlàmísì ni ọjọ́ tọ́ọ̀sì bàbá tó tìtì ọ̀rọ̀ anabi Dáúdà àti Yawura yá yìí ń bẹ lọ́wọ́ fídíò tí mo sọ fún ẹ yìí bàbá tó tìtì ẹ̀ ń bẹ ní dc yìí lòun náà June October làwà yìí o ẹ máa wọ̀rọ̀ ẹ síra wọn o June bàbá tìtì ọ̀rọ̀ anabi Dáúdà àti Yawura yá wọ́n tìtì lọ́dọ̀ Dr. Alikankawi ó ti yé Alikankawi náà ni so tí wọ́n pe wa lọ fàtẹ ní June this year yìí ọjọ́ àlàrú alámísì ni bàbá tó tìtì ọ̀rọ̀ anabi Sakari anabi Dáúdà àtàwùrà yà ń bẹ ó jẹ́ mẹ́ta báyẹn ẹlẹ́kẹ̀ẹ́ ní bẹ́ẹ̀ bàbá tó tìtì ọ̀rọ̀ yìí bákan náà ní last month September ta lùtà yìí ní last month on the 27 níbo nìyẹn náà ní primary school Somolu Lagos State lọ́dọ̀ Shehu Muhammadu Bello bàbá tó tìtì ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bàbá tí ìtọ̀rọ̀ yẹn bẹ̀ bákan náà lọ́ọ̀dì 27 last month oṣù kẹsàn-án tá a lò tátà fi mọ́tò báyìí bàbá tí ìtọ̀rọ̀ yẹn bẹ̀ náà ẹ lọ wo wá sí yẹn lọ́dọ̀ Shehu Muhammadu Bello Ahmed bàbá tí ìtọ̀rọ̀ yẹn bẹ̀ lọ́ọ̀dì 27 last month wọ́n tí ìtọ̀rọ̀ anabi Dáúdà Sakari yá yẹn àti Yawura yá yẹn bàbá tí ìtọ̀rọ̀ yẹn bẹ̀ ẹ wá wo àwọn ọ̀rọ̀ yìí bàbá tí ìtọ̀rọ̀ ní on the 26 April 2027 lọ́jọ́ Wednesday nílọrin education of Ìlọrin bàbá tí ìtọ̀rọ̀ yẹn bẹ̀ bàbá tí ìtọ̀rọ̀ yìí lọ́ọ̀dì 13 January 2024 lọ́jọ́ Saturday lọ́dọ̀ àfàwà Sola oníkìyí pàkẹ́tù lóòjọ́ tó jẹ́ mọ́mú bàbá tìtọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ẹlẹ́kẹta bàbá tó tìtọ̀rọ̀ yín lọ́ọ̀dẹ̀ 12 June 2025 bákan lóòjọ́ tó sì nílọrin bákan náà lọ́dọ̀ àfàwà Dr. Kankawi tó pe bàbá nílọrin ní fàtẹ́ ni wọ́n ti ṣe program yẹn ẹlẹ́kẹta bàbá tó tìtọ̀rọ̀ ọ̀hún lọ́ọ̀dẹ̀ 27 on the 27 oṣù kẹsàn-án September 2025 ọjọ́ Saturday bàbá tó tìtẹ̀ bákan lọ́dọ̀ àfàwà Shehu bàbá wa gbà Shehu Muhammadu Bello Ahmed ní Somolu bàbá tó tìtì ẹ̀ ń bẹ̀ ní last month yìí ẹ dákun ẹ wo gba ọ̀rọ̀ yìí fa ẹ wá ń gbé wá bí pé ìgbà tí ẹni tó sọ ibi tí wọ́n tọrọ ti wá ó ti àfẹsí ọ̀rọ̀ àlàyé là ń ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ta kọ́rọ̀ bàbá mú fi nígbà tọrọ kan ṣẹlẹ̀ nínú àwẹ̀ ní March on the 23 tí bàbá sọ ni pé ìfèsì orí kílì ọ̀rọ̀ ni o èyí tó rí àlẹ́ àbẹ̀rẹ̀ bàbá mú fi sọ yìí èyí tá à ń ṣe yìí náà fi kílì ọ̀rọ̀ ni àfẹsí ọ̀rọ̀ fẹ́nìkan o àmọ́ à ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé táǹtẹ̀ láwọn àgbàlagbà ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run tẹ̀lé wọn tó bá fẹ́ sẹ́kù ẹni tó bá fẹ́ láti bọ̀ tánu wa kọ́ bẹ̀rù Ọlọ́run eléyìí ò sínú àládà tiwa kò sínú létọ̀ tiwa ká máa bọ́ ṣíṣàbíà ká máa sọ̀rọ̀ tó rà àbá lọ́dọ̀ ọ̀gá wa ọ̀gá wíkà ga fóònù síwájú kà máa sọ̀rọ̀ ní àwòrán o àfi bí tẹ́ bá ti polú àmì wá sí èyí tó bá jẹ́ kí wọ́n dá sí tọ́jọ́rú ẹ̀sìn bàbá dá sí èyí tó bá yẹ kí wọ́n yanjú mímbà rí wọn nínú ọgbà wọn lẹ́kọ̀ọ́ lójú òbí gbẹ̀gà mẹ́ bí àrọ̀ yìí àbí káyọ̀tì ìyànnà náà káyọ̀tì pàṣẹ mẹ́sẹ̀jì fún Islam bàbá sọ lérí ẹ̀ ó ti yé so bàbá ti wá sọ̀rọ̀ yìí ẹ wá ń gbẹ ọ̀rọ̀ tán ẹ̀sẹ̀ wá sọ lótòóbà ọ́fíìsì bàtẹ́ni tó ìgbà ibi tọ́rọ̀ ti wá wọ́n sọ̀rọ̀ lótòóbà on the 6 this month yìí ọjọ́ Wednesday ọjọ́ Monday wọ́n sọ̀rọ̀ yìí tẹ́ni ibi tọ́rọ̀ yìí ti wá wọ́n sọ̀rọ̀ lóòjọ́ àlàrò ọjọ́ Monday October the 6 2025
ó ti yé bàbá dẹ̀ gbogbo bàbá ò sí Nàìjíríà bàbá wà lọ́rin nílé di last month ending of September bàbá wà lọ́rin oṣù kẹsàn-án ending of September bàbá wà lọ́rin ending of September ni bàbá wà lọ́rin lọ́jọ́ Tuesday ni wọ́n wà lọ́rin fi bàbá Agbáde Alisatu Wúlàfà fún èdè fìdá prayer wọn bàbá dẹ̀ lọ́jọ́ Tuesday ni wọ́n dé sí lọ́rin ó ti yé wọ́n dẹ̀ parí fìdá prayer Alisatu Wúlàfà bàbá Agbáde wọ́n parí fìdá wọn lọ́jọ́ Alárùbá ọ̀wá October tàwáyé wọ́n parí fìdá bàbá Agbáde October 1 wọ́n parí fìdá tí bàbá parí lecture bàbá ò padà sílé lọ́mọdé ló ń kí ìpani family àti wọn ibẹ̀ náà láti wọn travel padà sẹ́kọ̀ọ́ wọ́n dé lọ́rin lọ́jọ́ Tuesday ó ti yé ending of September ni wọ́n dé lọ́rin on the 20 ending ó ti yé báwọn wọ́n dé lọ́rin ní ending of September ọjọ́ Tuesday torí wọ́n ní program lọ́ọ̀dì 1 October lọ́jọ́ fìdá prayer bàbá Agbáde ó ti yé wọ́n ní lecture mẹ́ bàbá pass lecture yẹn tán ibẹ̀ náà ni wọ́n gbà travel wọn padà sílé torí wọ́n travel out so adẹ̀sí wọn àsìwọ́n jọ́nà àsìwọ́n dégèdè alimi tó gbogbo àwọn tí ń jẹ́ mùrídìí gbogbo àwọn apàdà bàbá ṣàdúrà fún wa àwọn anáfàdúrà àsìn bàbá lọ́wọ́ bí sẹ̀ sọ wọn bàbá travel lọ́múná ní October on the 2 ọjọ́ Thursday bàbá travel lọ́múná ọjọ́ Thursday on the 2 ni bàbá lọ́múná Thursday on the 2 ni bàbá travel out wọn lọ́múná tó lu àmẹ́tọ́ lọ́bẹ̀ lọ́hùn rẹ̀ tó fi lọ sádọ́bà rẹ̀ tí bàbá kan bẹ̀rẹ̀ fún gbogbo tí ń jẹ́ mùsùlùmí ayé fún gbogbo tí ń jẹ́ Nàìjíríà gbogbo tí ń jẹ́ Áfíríkà gbogbo tí ń jẹ́ ayé tàbí gbogbo tí ń jẹ́ Islam gẹ́gẹ́ bí ṣe bàbá travel wọ́n wá lọ́rin lọ́ọ̀dì máa gbọ́ mi ending of September ọjọ́ Tuesday ni wọ́n dé sí lọ́rin wọ́n ní wá sí níbi fìdá prayer bàbá wa Alifatu Wúlàfà bàbá Agbáde ṣé Abubakar ó ti yé bàbá ní lecture mbẹ lọ́ọ̀dì 1 October máa gbọ́rọ̀ mi o ọ̀dì 1 October bàbá ní lecture mbẹ ṣe bàbá parí wá sí mbẹ tá a parí bàbá òde sí lọ́mọdá family àṣọmọ wọ́n padà sẹ́kọ̀ọ́ ni torí wọ́n travel lọ́jọ́ Thursday ọ̀dì 2 October tá a wáyé so ibi tọ́rọ̀ ti wá àwọn sọ̀rọ̀ lọ́ọ̀dì 6 October lọ́wọ́ péjì yẹn wà á rí pọ́ọ̀dì 6 October wọ́n sọ̀rọ̀ fídíò yẹn wà lọ́wọ́ mi ni o fídíò yẹn gun wà náwó kìíní kan ni tó bá fẹ́ mú ọ̀rọ̀ yẹn gangan 37 minutes ni ó ti picture rẹ̀ àbí 26 37 kò síbi tó ti mú tó ní gẹ̀ẹ́tì ọ̀rọ̀ tí mo sọ yìí mẹ́ tí wọ́n ti sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ bá ti wá wo fídíò ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ látẹ̀ bàbá ti tíì ọ̀rọ̀ yìí lọ́nà mẹ́rin tí ò jọra wọn wọ́n tíì ọ̀rọ̀ Anabi Sakari yaya Anabi Dawuda àti Awuraya wọ́n tíì ẹ̀ nílọrin ní 2027 April on the 26 2027 wọ́n tíì ẹ̀ ní 2017 ni bàbá tíì ẹ̀ ní 2017 on the 26 April lóòjọ́ wẹ̀sì ní education bàbá tíì ọ̀rọ̀ yìí wọ́n tún tíì ẹ̀ lọ́dọ̀ bàbá wa Shehu Asola Abdulkadir Ọpẹ́yẹmí oníkì ìpàkejì wọn bàbá Mufti lójọ́ tó jẹ́ mọ́mú ní January last year on the 13 ó ti yé báwọn ọjọ́ Saturday bàbá tún tíì ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ wọ́n tíì ọ̀rọ̀ yìí bákan ọ̀rọ̀ Anabi Dawuda àti Awuraya wọ́n tíì ẹ̀ bẹ́ẹ̀ kọjọ́ra wọn pẹ̀lú ntẹ́ni ibi tọ́rọ̀ ti jáde ẹlẹ́kẹta ń bẹ́ẹ̀ ẹ̀rí pé ń repeat ọ̀rọ̀ yìí ẹlẹ́kẹta bàbá tún tíì ẹ̀ lọ́ndì 20 on the June wọ́n tíì ẹ̀ ní 12 June 2025 lóòjọ́ Thursday nílò lọ́dọ̀ Dr. Kankawi tó ṣe tíra tí wọ́n ṣe lọ́ṣìnwé tíra ká wà ń bi lẹ́tọ̀ yẹn jọ yẹn bàbá tún tíì ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ó di mẹ́ta ẹlẹ́kẹ̀rin bẹ́ẹ̀ tí bàbá tún tíì láìpẹ́ yìí wọ́n tíì ẹ̀ ní Ṣómólú ó ṣe lọ́dọ̀ Shehu Muhammadu Bello fún Maulud Nabi táwọn náà ṣe mọ́júmọ́ bàbá tíì ẹ̀ ń bẹ̀ ní ọ̀dì 27 oṣù kẹsàn-án on 27 oṣù kẹsàn-án 2025 ọjọ́ Saturday bákan náà àbí ọjọ́ Saturday bákan náà mọ́júmọ́ Sunday ni bàbá ṣe tẹ̀ wọ́n tún ṣe ọ̀rọ̀ yìí Ṣómólú tí wàá jọra pẹ̀lú ẹni tó ẹ̀sẹ̀ sọ̀rọ̀ ní October on 6 bàbá travel ní October on the 2 lójú Àlàmísì bàbá dé padà lọ́ọ̀ 12 ó ti yé bàbá travel lọ́ọ̀dì 2 October ni bàbá travel lọ́ọ́ múra ẹ máa wo wọ́n travel lọ́ọ̀ 2 October ibi tọ́rọ̀ ti jáde wọ́n wá lọ́ọ̀ 6 October ibo ló ti jọra wọn bàbá dé padà sí Nàìjíríà lọ́ọ̀dì 12 October bákan lóòjọ́ Sunday ìjẹta bàbá dé ó dìjẹta tí bàbá dé sí Nàìjíríà lónìí ṣé mo ló ti wá jọra wọn tẹ́ máa ń gbé wá níbi péjì àfáwà kan tó náà post ẹ̀ báyìí àfáwà Imam Abdulkabir Ahmed Baba tí wọ́n pòsè táfà kan sọ pé àfà kan ntí àfà rẹ ti ṣe lóun fẹ́ràn àfà yìí ẹ lè bẹ̀rù Ọlọ́run ó wá ń tìtì ọ̀rọ̀ tí àfà rẹ sọ ó wá ń sọ lérí ọ̀rọ̀ tí ẹwọ ọ̀rọ̀ kọ́rọ̀ àwọn ọ̀rọ̀ àníbẹ̀rù Ọlọ́run àwọn ọ̀rọ̀ tí yẹn máa fi béèrè bínú Ọlọ́run níbo ló ti jọra wọn ẹ bẹ̀rù Ọlọ́run fa ẹ bẹ̀rù Ọlọ́run ẹjá bẹ̀rù Ọlọ́run gbọ́ àtàntẹ́lá mi Ọlọ́run ẹjá lè bẹ̀rù Ọlọ́run ẹjá lè bẹ̀rù àtìbọ̀tẹ́ ẹjá mọ̀ pẹ́sàn bẹ ń bọ̀ Ọlọ́run ìyálógún ọdún tọ́lọ́run bá dé agbára yín ò ní ka agbára ṣéwù yín ò ní ka o agba àwọn àfáà yín gbogbo ẹni tó lè kí ọmọ ṣe ṣéwù tó rọ́lọ́wọ́ bàbá tí máa ń wọ̀nù yẹn ni ètò ẹja mọ̀ bóyá olùkú ọ̀dà wàá ẹ máa wọ́wọ́ fúbọ̀ tá a máa ń wù yẹn tó bá ṣe kà ní sèré fi ọkọ̀ fún yẹ́lò kan tó bá ṣe tíkà yẹn bá di méjì tó bá ti gba yẹ́lò méjì báyìí rẹ́ẹ̀dì ni wọ́n lè ọjà dì ní Ọlọ́run lè máa wọ ẹrú náà Ọlọ́run lè fún ọ ní yẹ́lò 1000 kó tó mú rẹ́ẹ̀dì kan wá tọ́lọ̀ bá mú rẹ́ẹ̀dì tiẹ̀ wá àfa kò sí òní bọ́m̀bẹ̀ o tí gbogbo ayé mọ̀ sàkùrọ̀ ànìfọ̀ kò sí tí wọ́n lè ṣe tọ́lọ̀ bá fi yọ rẹ́ẹ̀dì rẹ̀ sí ọ bí Ọlọ́run bá fi sọ̀ka ilé ilé ẹ̀ ní bọ́m̀bẹ̀ èyí ò náà ló tàn pa pẹ̀lú bẹ́ẹ̀rù Ọlọ́run ilẹ̀ ń gbé síra wọn ọ̀rọ̀ jáde níbi kan ní October 6 ẹ wá fi wí ọ̀rọ̀ tí bàbá ti sọ láti 2027 àbí bẹ́ẹ̀ náà kọ́ ni 2017 bàbá sọ̀rọ̀ yìí ní 2017 ọ̀dì 26 wọ́n sọ ẹ́ dípẹ́ ní píìtì ọ̀rọ̀ yẹn bàbá sọ ní ọ̀dì 26 April 2017 wọ́n sọ̀rọ̀ yìí bákan náà lọ́ọ̀dì 13 January lọ́dọ̀ àfàwà Sola ní Kétu
lọ́jọ́ Saturday bákan náà wọ́n tún títọ̀rọ̀ yìí bákan náà lọ́ọ̀dì 12 June 2025 lọ́jọ́ Dr. Kankawi tó ṣe lọ́ọ̀ṣẹ̀ tíra ẹlẹ́ẹ̀kẹ́ níbẹ̀ wọ́n títọ̀rọ̀ yìí lọ́ọ̀dì 27 last month ní sùúrù tí lọ́dọ̀ ṣe wa Muhammadu Bello ní Saturday mọ́júmọ́ Sunday bàbá tún títọ̀rọ̀ anabi Saka anabi Dawuda àti awúrà wọ́n tún títẹ̀ mbẹ́ níbo ló ti wá jọra wọn pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n tẹ̀yàn sọ ní October 6 tẹ́wọ́n ń gbé sí àwọn èèyàn sọ̀rọ̀ lọ́tọ́bà 6 October 6 ọjọ́ Monday 2025 ẹ wá fi ń wé ọ̀dì 26 tí bàbá ti títọ̀rọ̀ yìí bọ̀ ọ̀dì 26 April 2017 ẹ fi ń wé ọ̀dì 13 January 2024 ẹ fi ń wé June 12 2025 ẹ fi ń wé ọ̀dì 27 September 2025 mo ló ti jọra wọn bẹ́ẹ̀ ẹ lè bẹ̀rù Ọlọ́run fẹ́ lè bẹ̀rù àti bọ̀tánfà ẹ sàn bẹ́fà ẹ lè bẹ̀rù kúfà gbogbo ẹ̀yin followers àwọn ẹni Ọlọ́run fa gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ lẹ ní tẹ́gbẹ́ fi ń bayara ẹ̀jẹ̀ tẹ́ báyé yín dá gbogbo máa tẹ́ ẹ náà tẹ́ ẹ rò pé ẹ̀rí jẹ́ gbogbo ikú tẹ́ ẹ̀rí tẹ́ rò pé abẹ́ ẹ̀rí dòun abẹ́ ẹ̀rí jọ bọ́lọ̀ bá gba yín mú ẹ̀rí gẹ̀ẹ́tì ẹ̀ kábàámọ̀ àbámọ̀ wà ní bámọ́ ẹ̀rí máa tọ́ Ọlọ́run tẹ́ fìlà náà tẹ́ bẹ́ẹ̀ rò pé òun fi sọ́dà ẹ̀rí pé kọ̀ pàlà bámọ́ gbàtọ́ lóun ti mọ́ Ọlọ́run níbo lásìkò yìí náà wájú àbámútí náà lọ́kọ́ wálé kọ́hún sásìkò yìí náà wájẹ́ ẹnìkan fẹ́ràn ṣé òtò léwu ní ṣọ ẹni tó ti ṣáájú ẹni tó bá mi ó sọ̀rọ̀ ẹni kárí sí lẹ́sà náà ó ti gbójú kó pé òun ti ràn kàmí lọ ẹni bẹ́ẹ̀ lọ́hùn gbèsè ayé kálukú ní bóòlà etí inú òsì ní bóòlà inú òsì ní tùmọ̀ náà èyí kéyìí tẹ̀ ṣe kẹ́ẹ̀fì ní tùmọ̀ o tó ti ẹ̀ka owó sùsù dá wáyé ni eri búlẹ̀ gbogbo tẹ̀ ṣe gbogbo ẹni tẹ̀ sọ̀rọ̀ gbogbo wọn tó ń wúru lérí ẹ̀ tó ní ṣe kọ́lá ẹni tí a bá gbé fatia àbùkù ló tú fatia lẹ́nu rẹ̀ Ọlọ́run yí àlùbáríkà ẹni tó fi wí bí ẹ bá gbé kẹ́kẹ́ tó yá kó tìrìtì fatia yìí afáàyè ò lè tìrìtì lẹ́nu rẹ̀ Ọlọ́run yí àlùbáríkà ẹni tó fi wí àtọ̀kùn tó sọ pé tóun náà ń sọ àdìjárí àbí tó wọn pè tóun náà ń sọ wúru bí ọ̀rọ̀ tóun náà sọ ṣùgbọ́n lẹ́sìn kátà fẹ́ni ká máa kàn sọ fẹ́ni pé tó ẹ̀sìn bá lọ bá lọ àbọ̀mọ̀ o tó ti Ọlọ́run sì ń tú àṣírí gbogbo ìṣẹ̀lẹ̀ pé eré búyìn pọ̀ ṣẹlẹ̀ ayé náà ni látàgbé ẹ̀ ń bèrè kí Ọlọ́run ṣe ń tó sì kí Ọlọ́run ṣe Ọlọ́run ṣe yàn o ọ̀rọ̀ mi ò dójú báyìí lọ ẹni bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ yóò jọra wọn o bàbá tó sọ̀rọ̀ mi lẹ́gbàá tó wọ́n sọ̀rọ̀ ní October òní 6 tí òṣèwò sí Nàìjíríà gbà yẹn bàbá travel out ló tó bọ̀ ní 2 lójọ́ tọ́sí ṣé wọ́n dé pàṣẹ Nàìjíríà on the 12 ọjọ́ Sunday níbo tí wàá jọ àpẹẹrẹ tó sọ̀rọ̀ ló tó bọ̀ ní 6 ọjọ́ Monday ẹ mú bí tó ti jọra wọn náà ṣé ẹwádìí òfin tó kẹtù kàn máa yanu kẹ máa parí kẹtù máa bèrè bínú Ọlọ́run kẹtù máa bèrè kí Ọlọ́run ṣe ìfẹ́kọ̀ ilé yẹri búlẹ̀nsì ẹ̀ sì rí èyí táwọn sọ yìí à ń sọ torí ìfẹ́ àfa wa ni à ń sọ torí òdodo ni àti ìfẹ́ pé tó ẹjá sí òdodo kò sí náà dáa sí àwọn ìkànnì jáde ẹni àwọn tó ti so èyí tẹ́yìn ṣe àbòsí ni àtàwa àti yín táǹtò láyọ̀ Ọlọ́run ẹjá mo wà bọ́ kálukú ẹjá mo wẹni tó ṣe pé ẹjá mo wẹni tó láti bọ̀ tán ni wa wassalamu alaikum warahmatullahi wabarakatuh.